ìwọ gẹ́gẹ́ bí ọkùnrin ibi tó ti mọ̀ wípé ayé ẹ̀rí bákan oníkọ́ ọmọ ọ̀nà obìnrin báyìí o oníkọ́ ọmọ ọ̀nà obìnrin báyìí o tó wá múra kankan nígbà tí àwọn ọkùnrin ẹgbẹ́ rẹ̀ ń bẹ ń ta tó ọ̀bẹ wúlẹ̀ tì hàn tó wá jẹ́ pé yọ ọmọ rẹ̀ ìyàwó rẹ̀ tó sì tún jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nù yín nígbà ẹ bá parí ìjà láàrin ọjọ́ náà lọ́tún gorí rẹ̀ ikú ń bọ́mọ rìn ọmọ òfura ayé rẹ̀ ti ta o tó o bá sì wà ń kàtígórì àwọn tó ń ṣe ìyàwó báyìí tó ń ṣe obìnrin báyìí ayé rẹ̀ ti ta kò sí nǹkan míì tá a lè rí ṣe sí mọ́ rẹ̀ ò tọ́mọ bíi tí wù tí ń mọ wọn ò tọ́mọ sí ọlá o wọn ò tọ́mọ sí ọlá o tó ọmọ bíbí inú rẹ̀ náà tún wá ń sọ fún ọ pé daddy please stop daddy please stop lójú àwọn ọmọ ráyé wá o rí ayé wá o sọ wá ríwọ náà gẹ́gẹ́ bí obìnrin tán tí ọgbìn báyìí bí páànù náà fi ń nelé yìí ni bí fry pan ni bí pọ́ọ̀tì ni kò tiẹ̀ yíya bí bàtà ni torí ìrìn dáadáa tán tí ọ báyìí ìjọ kan wọn ò ṣe mistake má dáa o tí wọn rò wípé fry pan làwọn mú dání tí wọn ó sàn ṣàkúṣà tí wọn ó wà bọ́ńdù àwọn ẹran rẹ níkìtì tí wọn ó kó inú àpò ṣàkàṣàkà tí wọn ó fi ránṣẹ́ lé yín torí ìmọ̀ bóyá ṣe dandan ni kọ́ ọ kú bẹ́ẹ̀ torí ọmọ mo ṣe dúró torí ọmọ mo ṣe dúró ọmọ náà tún bọ́ bẹ́ẹ̀ daddy please now daddy please ti mọ̀ wípé mental health àwọn ọmọ gan ti báyé rẹ̀ jẹ́ kọ́ ọmọ tó lọ lé ọkọ irú ọmọ ní ìsìn nígbà bá dàgbà ni wọ́n mọ̀ sọ wípé mẹ́nà kìnì kan tán ti di kànáńjẹ́gbọ́n sórí social media ní ìsìn ọ̀rọ̀ ọmọ tọ̀ ọmọ wo lọ fẹ́ rí tọ́ nínú irú nǹkan báyìí ò lè rọmọ tọ̀ tó rán ọkùnrin tó bá lọ bí gan kùkù wọn rò pé bàbá àwọn ń ṣe oríire kan wọn rò pé àwọn ní bàbá àwọn ń ṣe wọn onímọ̀ pé orí ibú ni ọ̀rọ̀ ọmọ tọ́ o só ti yí ọ kó mọ̀ á jẹ́ wípé ìyá lọ tún jẹ lọ́dọ̀ ọkọ kọ́ ọmọ náà kó mọ̀ tún wá bọ́ sórí ikọ̀ ọ̀tẹ̀ gbé báàgì rẹ kọ̀rọ̀ ayé mọ̀ sàn ju kọ̀rọ̀ ọ̀run lọ eléyìí pọ̀ ẹ wò bọ́ ṣe ń tí ẹni ẹlẹ́ni bíi bàrà ó lágbára.